kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé. Mo kí ẹ̀yin ìyá mi ní lóko ní ẹ̀yìn odi. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi sí náà nídìí. Gbòrògbòrò ayé ò nílò fún wa jó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò. Ẹ láwọn nǹkan ìyá nǹkan tá a lè ṣe fúnra wa ni. Ẹ má jẹ́ kí wọ́n máa parọ́ tàn wá. Ẹ lọ sọ́jà fúnra yín, ẹ lọ wá àwọn nǹkan yìí. Ẹ̀mẹ́ tí ò bá lè ṣe é, ẹ bá pè mí, bàbá yín ṣe é. Níbikíbi tẹ́ bá wà káàkiri àgbáyé, á kàn yín lára. Níbikíbi tẹ́ bá wà lágbàáyé yìí, iṣẹ́ yóò kàn yín lára pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Àtàtìlẹ́yìn àwọn tí ó ní ayé, tí ẹ yóò kàn yín lára, tí ò ní wà lánàá. Ẹ kàn sọ pé bí báyìí lẹ wà, ẹ fún adé àdírẹ́sì yín, iṣẹ́ yóò kàn yín lára. Gbogbo sì ń jẹ́ tọ́lọ́. Ẹ̀rí tí mo mú wá fún wa lónìí, ó ní iṣẹ́ ìṣọ́ra. Iṣẹ́ ìṣọ́ra. Iṣẹ́ ìṣọ́ra ni kí àwọn ọ̀tá ká má rí èèyàn gbé ṣe. Bóyá àárín ibìkan lèèyàn wà ní àwọn àgbàlagbà pọ̀ níbẹ̀. Àgbàlagbà tí mo sọ kò ń ṣe arúgbó, àwọn tọ́lọ̀ ń kó ayé lé lọ́wọ́. Tó bá wà níbẹ̀, torí nígbà míì tó bá wà níbì kan tí ẹ bá wà níbẹ̀, ó ṣeé ṣe kí ògo èèyàn má tàn, kí wọ́n da ọwọ́ bo ògo èèyàn mọ́lẹ̀. Kódà ìgbà láti iṣẹ́ ọwọ́ làbá ń ṣe gan ni, kó jẹ́ iṣẹ́ alákọ̀wé ni. Tó wà láàrin àwọn àgbàlagbà tó máa ń dẹ̀ láàmú, wàá kàn máa ṣiṣẹ́ bí irin, wàá máa jẹ̀jẹ̀ ìlérí àti ní àti yín àní iṣẹ́ bí irin. Ká máa jẹ̀jẹ̀ ìlérí, ẹni tí ò mọ̀ yín ló fi yín ṣeré o. Ayé anamọ́nayé, ojúbà yín lónìí. Ìbẹ̀yìn ìyá mi, olókìkí òru, ojúbà yín lónìí o. Ojúbà gbogbo ẹ̀yin aládáhùn ṣe pátápátá, ojúbà yín. Ẹ̀yin pásítọ̀, ojúbà yín. Ojúbà ẹ̀yin àgbàfà, ẹ̀yin álímọ̀, ojúbà yín lónìí. Ẹ jẹ́ kójú mi sí. Kí la máa lọ wá? Bá mi lọ wá ẹyẹ ọ̀kùn. Ẹyọ ọ̀kùn. Ẹyọ ọ̀kùn. Táwọn olóyìnbó ń pè ní millipede. Ẹyọ ọ̀kùn mẹ́ta. Ẹyọ ọ̀kùn mẹ́ta àti èpo ọ̀bọ̀. Ẹyọ ọ̀kùn mẹ́ta àti èpo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká gún papọ̀. Ṣé àti gún? Bámi ẹ gún papọ̀ mọ́ ọṣẹ dúdú. Papọ̀ mọ́ ọṣẹ dúdú. Ẹ ká máa fi wẹ̀. Kò sígbà tá a lè fi wẹ̀. A lè fi wẹ̀ láàárọ̀, a lè fi wẹ̀ lọ́sàn-án, a lè fi wẹ̀ lálẹ́. Kásá ti wẹ̀ ni. Kásá ti di pé a fi ọṣẹ yìí wẹ̀ ni. Tí a bá fẹ́ wẹ̀, a lè fi ọjọ́ Sátọ̀dé, ìyẹn Sátidé, ká fi sílẹ̀. Àwọn ọjọ́ tó kù, ẹ jẹ́ ká wẹ̀. Kò sáburú bẹ́ẹ̀. Tí a bá wẹ̀ ọṣẹ yìí, àárí ti wá ṣe nínú ayé. Ògo wa ó hàn, ògo wa ó bùyọ̀. Bí ó ṣe jẹ́ nìyẹn. Aláwọ̀ ń dá wa náà. Ẹ dábàá bá mi subscribe, bá mi share program, kẹ́ bá mi like. In case of those that don't understand Yoruba language, wherever you are watching this program, my name is Dr. Abiz Abolade, the son of Baba Aramide. If you are watching this program, please don't forget to subscribe to this channel. Help me share this program, drop your comments, and like it. What I brought today is how to protect ourselves against Awon Agba. Awon Agba means witchcraft or wizard. How to protect ourselves. If you don't want these people to disturb your life, you don't want àgbàlagbà. Yoruba call it àwọn àgbàlagbà. If you don't want these people to disturb your life, you can do this thing. It's small, but it's mighty. If you don't want these people to disturb your life, go and get this thing. You can do this by yourself. You can do these things by yourself. Yoruba call this thing Isori. Do this thing. You can do this thing by yourself.
go and get millipede, 3 millipede, and this epo obo. Pack this epo obo cover, pack it very well with 3 millipede, pound it, get black soap, add black soap on it, pound it together, use it to bathe morning or afternoon. You can use it every day, but you don't use it on Saturday. If you don't want these people to disturb your life, either you are a trader, you are a businessman, you are a white collar job. If you don't want these people to disturb your life, you can do these things by yourself. You can do it by yourself. Those àgbàlagbà, Yoruba call it àwọn àgbàlagbà. Agba different for àwọn àgbà. Agba is elderly person, but àwọn àgbà means wizard or witchcraft. You don't want make these people to disturb your life, to disturb your children, to disturb your wife. Please do this thing. You can do this thing by yourself. Complete 3 millipede, and this cover, this epo obo, and Yoruba call this tree cover epo obo. You can get it where it said Aba Igren. Pound this cover pound it very well, and 3 millipede, pound it together. Then get black soap, mix black soap, pound the epo obo and the millipede with that black soap, pound it together. After that, you can pack this soap inside one plastic rubber or one calabash, and you can pack it there. If you want to use this soap to bathe, you can use it morning, afternoon, and night. Only Saturday. Don't use this soap on Saturday. You can use it morning, afternoon, and night. You can use it if you don't want those people to disturb your life. Just try this thing. It's small, but it's mighty. If you are watching this program, please don't forget to subscribe to this channel. Help me share this program. Let this video go viral. Please, let this video go viral. Don't forget to subscribe. Don't forget to share this program. Drop your comment and like it. But if you are subscribed, make sure that you on your notification bell. If you are subscribed, make sure that you on the notification bell. Please share this program, drop your comment and like it. Thanks for watching. My name is Dr. Abiz Abolade. Bye.